Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú àsìkò tá a wà. Bó jẹ́ ọ̀sán ni, bó jẹ́ àárọ̀, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ta la wà níbikíbi tẹ́ tí ń gbọ́ mi. Àbọ̀ Ọlọ́run á dájú o. Ẹ ṣé. Ìròyìn tá a gbọ́ ni pé a ti dúpẹ́. Wọ́n ní ká dúpẹ́ pé olórí Ashley, wọ́n ní ó ti ríṣẹ́ síbi tó ti fẹ́ máa lecture. Wọ́n ní accountant ni. Ó dàbí pé nǹkan tó read nílé ìwé nìyẹn. So wọ́n ní kó tiẹ̀ lọ ṣiṣẹ́ ní ọ́fíìsì ká mọ irú life tó fẹ́ máa live. Bóyá gbogbo àwọn ìwà jàgbàjàgbà, gbogbo àwọn ìwà street girl tó ń bì tó establish sí life ẹ̀. Bóyá Ọlọ́run á bọ́ díẹ̀ kúrò nínú ayé ẹ̀. Á ti ẹ̀ ju díẹ̀ lẹ̀ kúrò nínú ẹ̀. Torí àdúrà tá a gbà ni pé wọ́n ní oníwà kò lè fi wẹ̀ ẹ́ lẹ̀. Ṣùgbọ́n àdúrà tiwa ni pé káwọn ìwà èṣù tó wà nínú ayé ẹ̀ kọ́ Ọlọ́run kó bá gbà dànù. Kó gbọ́n kúrò nínú ayé ẹ̀, kó gbà dànù pátápátá, kó yí padà. Bóyá tó civilization, a máa fẹ́ pé civilization. Èèyàn wà ń lo òyìnbó kò wá civilize. Ṣé Nàìjíríà ló ti fẹ́ civilize? Ó ti fẹ́ behave nítorí ó fẹ́ behave normal. Ṣé títorí pé owó jíjẹ yìí náà ni Ọlọ́run á kó sínú? So lọ́rọ̀ kan ṣá wọ́n ní ó fẹ́ resume sí ọ́fíìsì. Bí irọ́ ni bí òótọ́ ni ṣé mọ̀ pé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì yóò lé kan, ó máa dín. So ìyẹn tí Ọlọ́run bá ní ó máa ṣe. Wọ́n ní ó fẹ́ resume sí yunifásítì pé wọ́n ní àbí kó lọ resume sí. Wọ́n lórí iṣẹ́ ní kíní kan University of Kwara State University. Wọ́n ní ní University Ọ̀ọ̀ni ló ní láì pé kábíyèsí lónìí. Kwara State University ti Kwara State Ọ̀ọ̀ni ṣá lónìí. Wọ́n ní kábíyèsí lónìí university yẹn pé wọ́n ní tó ní kó lọ resume síbẹ̀ pé ọ̀nà yẹn jìn pé because many people tó dà pé wọ́n máa ń gba Ifẹ̀ lọ. Bá àná ṣe fẹ́ gbà wọ́n ní ibẹ̀ yẹn ṣá pé accident wá pọ̀ lọ́nà ibẹ̀ yẹn pé many people gan ló tiẹ̀ tún lose life ẹ̀ ńgbà yẹn ní ọ̀nà yẹn. Wọ́n ní tó bá ní kó lọ sí Kwara State University pé tó bá débẹ̀ pé lílọ bíbọ̀ pé ọ̀nà yẹn pé àìmọye àwọn tó lose ẹ̀mí wọn bẹ̀ torí accident pé torí ẹ̀ pé kó máa lọ. Wọ́n tún decide pé bóyá kó kúkú lọ sí Odùduwà University Ilé Ifẹ̀ pé ìyẹn náà á tún wà okay. So wọ́n ní àdúrà tó ń gbà ni pé bóyá wọ́n ló ti decide ṣá pé bóyá a lọ resume níbẹ̀ accounting department pé ibẹ̀ ló ti máa pé bẹ́ẹ̀ ló good torí nǹkan tí ó specialize, nǹkan tó read accounting ló read. So wọ́n ní bóyá ibẹ̀ ló ti máa resume iṣẹ́ pé Ọlọ́run á jẹ́ kó tiẹ̀ resume kó tiẹ̀ kí gbogbo àwọn ìwà street nuisance yẹn bóyá stop ẹ̀. Ṣé mọ nǹkan tó ẹ mọ bó ṣe jẹ́ kí èèyàn máa jà bí àwọn street girl ní gbogbo ọ́fíìsì nínú palace torí orogún nígbà tó mọ̀ pé orogún ó fẹ́ lọ fẹ́ yàwó ó mọ̀ lórí wọ́n ní ẹni tó rí oko kún tó lọ gbin ẹ̀pà síbẹ̀ pé ṣé kò mọ̀ pé ikún àti ẹ̀pà pé wọ́n ń ṣọ̀rẹ́ ó máa jẹ́ tán ni. Òun ni àwọn tó ń rí ilé ọba tó ń lọ torí bọ̀ wọ́n rí pé Naomi ló wọ́n rí pé ogun wọn náà gbẹ́kẹ̀lé yes ó tún mọ̀ pọ̀ wọn tó fẹ́ ṣe sí kábíyèsí wọn náà gbẹ́kẹ̀lé àti pé wọ́n tún ti rí pé Naomi jẹ́ ọmọ kékeré pé kò sí ní wọ́n ti mọ̀ pé àìsí ní experience ẹ̀ òun ló jẹ́ kí wọ́n le
tó ń lè dànù kúrò ńbẹ̀. Ẹ̀sìn nígbà tí kábíyèsí wá rí pé òtúmọ̀pọ̀ yẹn mà ti ká lójú òun torí kì í ṣe ẹjọ́ kábíyèsí. Ó ti wá rí different ìwà burúkú tó ń hù pé àwọn eléyìí tóun bá tẹ̀lé ìwà àwọn eléyìí tó tẹ̀lé àwọn tóun lọ kó sí tóun lọ fi mistake lọ kó sáàfin pé ṣẹ́mi òun máa gùn báyìí kóun yá tètè bọ́lọ́run ṣe ní kó yá padà lọ sí ọ̀dọ̀ ìyàwó tí Ọlọ́run fún bó ṣe darí ẹ̀ padà sí ọ̀dọ̀ Naomi tó lọ mú wá padà sáàfin. Wọ́n bá sọ pé kíni ìyẹn lè máa fi mọ̀ pé àwọn gangan náà lé Naomi kúrò because wọ́n rí pé oògùn ò wá ṣiṣẹ́ mọ́. Òtúmọ̀pọ̀ tó ń ṣe sí kábíyèsí ò ṣiṣẹ́ mọ́. Àtìgbà yẹn náà ti gbógun ti kábíyèsí. Ẹ mọ̀ pé àṣírí wọn ti tú. Torí ẹ̀ náà yìí wà nínú battlefield yẹn up till now. Torí wọ́n ti mọ̀ pé àṣírí wọn ti tú kò dẹ̀ lè ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni. So tẹ́ bá wò dáadáa ẹ mọ̀ pé many things ló disturb wọn. Òun ló ń ṣe ṣégè mẹ́wàá fún wọn. Number one, wọ́n ti mọ̀ pé anointing tó wà lára Queen Naomi ó lágbára. Ẹlẹ́ẹ̀kejì, oyún jíjẹ ó tún wà ńbẹ̀. Kì í ṣe pé bóyá oyún jíjẹ nìkan náà ni. Torí wọ́n ti mọ̀ pé gbogbo bí Naomi ti ṣe wọ ààfin yẹn, gbogbo ogun tó ń ṣe yẹn gbogbo ẹ ti súnko, gbogbo ẹ ti wà wasted. Kò sí bọ́n ṣe lè ṣògo, kò sí bọ́n ṣe lè fowó ṣe òtúmọ̀pọ̀ yẹn. Tí Naomi bá wọ ààfin yẹn gbogbo ẹ máa scatter, gbogbo ẹ máa bàjẹ́. Àwọn náà mọ̀, wọ́n rò pé bóyá lásán ni. Tí ọ̀nà ṣe sọ pé ẹ gba àwọn ogun mà ní Naomi ṣe o tó fi gba ọkàn kábíyèsí kúrò ní ọ̀dọ̀ wọn. Ó máa gbà á lẹ̀ náà. Ọlọ́run máa gba kábíyèsí lọ́wọ́ wọn. Ó máa gbà á lọ́wọ́ wọn because wọ́n ro rere fún kábíyèsí. Torí ọ̀nà èrú náà fi wọbẹ̀. Ó di dandan Ọlọ́run gbọ́dọ̀ dá wọn lédè èrú. Bẹ́ẹ̀ ni. So a ní tó bá tiẹ̀ lọ sí kó tiẹ̀ resume sọ́fíìsì náà. Kó resume sọ́fíìsì kí ààfin lè tòrò. Àìníṣẹ́ ló ń túbọ̀ ń dà wọ́n láàmú. Tọ́ iṣẹ́ bá ká wọn lára, tọ́ ń lọ ibi iṣẹ́, tọ́ ń dé tí iṣẹ́ ká wọn lára. Pé wọ́n á tọwọ́ ọmọ wọn báṣọ díẹ̀díẹ̀. Àìníṣẹ́ owó kábíyèsí náà gbẹ́kẹ̀lé kó lọ resume sọ́fíìsì. Kábíyèsí inú kábíyèsí á tiẹ̀ wà relieved. Ṣùgbọ́n Ọlọ́run á já gbogbo pàtí rádaràda tó ń ṣe káàkiri Ọlọ́run á já gbà lọ́wọ́ wọn. Á gbọ́n dànù tí gbogbo agbára wọn ò ní gbérí mọ́ lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Ó dà bẹ́ẹ̀ kó tiẹ̀ lọ resume sọ́fíìsì. Torí àìníṣẹ́ míì kéèyàn bá níṣẹ́ ó tún máa ń contribute sí àwọn ìwà ọmọ ọ̀tá tó máa hù. Bẹ́ẹ̀ sì wọ́n ò tí ì jáde. Bẹ́ẹ̀ sì wọ́n kì í ṣe pé bóyá wọn ò tí ì jáde. Ibi UK ni. Kì í ṣe pé báyìí pé èèyàn ti lọ sílùú òyìnbó nìkan lolúwa ẹ̀ lajú o. Wà á lajú sí nǹkan rẹ̀ mí. Wà á dẹ̀ lajú sí bí ìwé téèyàn máa fi behave. Wà á lajú sí kéèyàn máa ní respect. Wà á lajú sí kéèyàn máa kọ́ mọ bí èèyàn ṣe máa sọ̀rọ̀ ságbàlagbà. Pẹ̀lú gbogbo òtúmọ̀pọ̀ tí Ashley tún ń ṣe. Ìyẹn ò ní kó lajú, ìyẹn ò ní kó change. Ìyẹn ò ní torí òtúmọ̀pọ̀ yẹn tún contribute sí gbogbo àwọn ìwà pálapàla tó ń hù. Torí èṣù ò ní nǹkan rẹ̀ lọ́wọ́. Àfi kó máa ba nǹkan jẹ́ ní tèṣù tiẹ̀. And èṣù yẹn kẹ̀rẹ̀ náà ń sìn. So èṣù túbọ̀ máa tako sínú wọn. Ó máa tako fún wọn, máa tako sí wọn, máa tako sí wọn pé ó yá kẹ́ ṣe bàjẹ́, kẹ́ ṣe àbàjẹ́. Ẹ jẹ́ kí nítorí èṣù máa ń pa àyàn run. Àwọn ò dẹ̀ fi tọmọlúàbí ṣe. Èṣù pẹ̀lú bó ṣe wà yìí lóòótọ́ iṣẹ́ bí wà lọ́wọ́ èṣù bẹ́ẹ̀ tó bá gbà fún ni. Ó ṣàrí bí bàbá àtàwọn ọmọ ṣe máa ń ṣe. Tí bàbá mi ó lè jẹ́ pé ọ̀mùtí ni bàbá. Bẹ̀tẹ̀ ọmọ tó bá fẹ́ mutí, ó máa mutí. Ó máa ní kí èbí bàbá òun máa mutí jẹ́ kó òun náà mutí. Bẹ̀tẹ̀ ọmọ mi máa sọ pé bàbá mi nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa o. Nígbà tá a wà ní kékeré, ìmú èmi in particular tí a wà ní kékeré tí mo wà ní primary school. Bàbá mi máa sọ pé ó yá lọ bá mi ra sìgá wá. Gold leaf yẹn, òun ni sìgá tí bàbá mi máa ń mu. Ó máa ń lọ bá mi ra sìgá gold leaf wá.
màá sáré màá lọ rà màá mú wá fún un. Torí bàbá mi like sìgá mímu. But kò mọtí o, but ó like sìgá. Ìgbà tó wá di pé àwa born again, àwa ti ń born again, ni bàbá mi la wá sọ fún bàbá mi pé, bàbá, àṣé nǹkan tẹ̀ ń ṣe yìí pé kò dáa. So àṣé sìgá tá máa lọ ń rà wá fún yín, wọ́n ní kò dáa pé ó máa ń ba ẹ̀dọ̀ jẹ́, ó máa ń ba kíni jẹ́ pé kí n má máa mú. Bàbá mi wá sọ pé yóò lọ bá mi rà. Mo ní mi ò ní rà o. Mi ò ní rà o. Ìgbà mí tá bá gbà títí tó fi di pé olúkálùkù ti gbọ̀nà tiẹ̀. Tó ti bá ń bọ̀ gbà tí mò ń ṣiṣẹ́, bàbá mi á máa sọ fún mi pé tó bá gbogbo nǹkan tó rà wá fún mi pé ó dà kó bẹ̀ tó bá mi ra sìgá. Mo ní èmi lè fowó mi ra sìgá wá fún yín. Bẹ́ẹ̀ lè rán mi bẹ̀ tí mi tún lè fowó. Ó ní tó bá lè bá mi, tó bá fún ẹ lówó tó bá lè lọ bá mi rà. Ṣèbí wàá dẹ̀ rà. Mo lé èmi nǹkan tí mi ń jẹ mi lè fún yín. Torí wọ́n lè wọ̀ ní pé kó má lọ bá àǹtí yín jẹ ní gbogbo ìgbà yẹn. So nǹkan bàbá mi ẹ mọ born again nígbà tó jọ́ tí bàbá mi tó born again pátápátá báyìí. Ó kí mi pé mo kú o, pé mo ṣe pé ọmọ mi máa dẹ̀ kí n mu sìgá mọ́ mi dẹ̀ mọ́ ọtí mọ́. Kí ló fẹ́ wá máa rà fún mi? Kí ni mo fẹ́? Mo ní kí lẹ fẹ́ jẹ anything tẹ bá fẹ́ sọ fún mi. Pé bẹ̀tọ̀ tí ẹ kí n mọ ọtí àti ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ tí sìgá ẹ̀ mú. Olúwa ṣe o. Gbogbo nǹkan tẹ bá fẹ́ jẹ màá máa fún yín, màá máa rà fún yín, màá máa ṣe gbogbo ẹ̀. But bàbá mi like provision kí ẹ máa ra tí kò máa ń tó bá yẹ pé títí yẹn ẹ mú dọ́ba. So gbogbo nǹkan tí èèyàn bá ń jẹ, tí èèyàn ò fẹ́, tọ́mọ gan bá sọ pé bàbá mi ò fẹ́ nǹkan, bàbá mi ò fẹ́ nǹkan, bàbá báyìí ni kẹ́ jẹ́ ká ṣe. Nǹkan tó da, ọmọ máa sọ fún bàbá. Nǹkan tí ò da, bàbá náà sọ fún ọmọ. So bó ṣe yẹ kó rí nìyẹn. Ashley náà ó fẹ́ jẹ́ ẹni tó burú náà. Torí ẹ̀, a máa sọ fún bàbá, àbá sọ fún kìnì. Èmi ò ṣe o. Tí Sátánì bá ti rán ẹ ní iṣẹ́ burúkú, mi ò ṣe. Wà á tún máa sọ fún Sátánì pé no. Sí bó ṣe lè jẹ́ ọmọ èṣù tó. Òun náà máa sọ fún wa, máa kọ́ fún èṣù lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Òun Olúwa ṣe máa rí ayé gbé dáadáa. Ẹ̀yin èèyàn mi, tí Ashley bá ti lè surrender, tó bá lọ sí ọ́fíìsì ló ṣiṣẹ́, tó bá máa dé, gbogbo ìwà burúkú á kúrò lára rẹ̀. Tí ó bá ti kúrò tán, Ọlọ́run á bá wa mú kúrò. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe bá wa tẹ́tí sí. Ẹ bá share, ẹ bá like, kẹ́ ẹ bá fi túkù sí comment section. Ẹ ṣé gan-an. Bye.